Ẹ káàbọ̀ padà sí orí ètò mi SSC Mathematics from zero to guru. Níbi fídíò yìí wọ́n máa ṣàlàyé bó ṣe lè multiply àwọn nọ́mbà méjì papọ̀ ní number base. So ohun tó máa ṣe ńbẹ̀ kò yàtọ̀ sí àwọn tó ti ṣe sẹ́yìn, kò sì yàtọ̀ sí àwọn multiplication eléyìí tó ti ń ṣe sẹ́yìn. Ohun tí ó kàn jẹ́ yàtọ̀ láàrin wọn ni pé o gbúdọ̀ note base eléyìí tó ti ń ṣiṣẹ́. So má gbàgbé àwọn principle eléyìí tí mò ń tẹnumọ́ látẹ̀yìnwá pé tó bá ń ṣiṣẹ́ ní base kan then nọ́mbà tó gbúdọ̀ ní kò gbúdọ̀ jẹ́ nọ́mbà tí ó wà ní base yẹn tàbí tó ju base yẹn lọ. So ẹ jẹ́ n fún yín ní àpẹẹrẹ. So number one, simplify 111 base 2 multiply by 101 base 2. Má gbàgbé bó ṣe máa ń set up àwọn multiplication èyí tó máa ń ṣe tẹ́lẹ̀. So ẹ jẹ́ á yí eléyìí po pẹ̀lú ohun tí mo sọ base 2. Okay? Yeah, wàá máa mú àwọn nọ́mbà yìí lẹ́yọ kọ̀ọ̀kan, ó máa fi multiply wọn. Ó dẹ̀ ládé ọkàn pé ihun tó gbúdọ̀ ní tó bá multiply tán kò gbúdọ̀ ju kíni lọ, kò gbúdọ̀ ju 1 lọ torí binary number la ti ń ṣiṣẹ́. And tó bá ń ṣiṣẹ́ ní binary number o gbúdọ̀ ní nọ́mbà tí ó jẹ́ 0 tàbí kíni o tàbí 1. Kò gbúdọ̀ ju kíni lọ, kò gbúdọ̀ ju 0, kò dẹ̀ gbúdọ̀ ju 1 lọ. So ó yá nítẹ̀síwájú 1 times 1 ó rí pé 1 ni ó jẹ́. 1 times 1 1, 1 multiply by 1 1. Tó bá mú nọ́mbà ẹlẹ́ẹ̀kejì 0 times 1 0 0 0. So when you take the third number again, then you have what? 1 1 1. Then as usual you are going to add it together, but don't forget the principle. So since you are working in base 2, then number tó ní kò gbúdọ̀ jẹ́ kíni o, kò gbúdọ̀ jẹ́ 2 tàbí kó ju 2 lọ. So then yóò máa jẹ́ kíni 1 plus 1 1. So 1 plus 0 plus 1, 1 plus 0 1, 1 plus 0 plus 1, that's 2. So it has exceeded the base. What you are going to do is what? Is to convert it to base 2. How many 2 are you going to see into 1 remainder 0? You write the remainder and you keep it. 1 plus 1 here, that's 2 again. You write the remainder and you keep it. When you add it here again, 1 plus 1, kí ni ó tún fún mi padà? Yóò fún mi ní 2 padà. So tó bá fún mi ní 2 padà, tí n bá tún convert ẹ̀ sí base 2 yóò fún mi ní 0 1. Màá kọ 0, màá fi 1 pamọ́. So eléyìí yóò fún mi ní base 2 báyẹn. Gẹ́gẹ́ bẹ́lẹ́ náà ló ṣe máa ṣe àwọn èyí tó bá jọ mọ́ bẹ́ẹ̀ náà. Okay, now jẹ́ n tún fún ọ ní àpẹẹrẹ mìíràn eléyìí tí è ṣe base 2. Ní àpẹẹrẹ I have 2 3 1 base 4 multiply by 1 2 1 base 4. Bó ṣe ṣe tẹ̀kan náà ló ti ṣe eléyìí náà, ṣùgbọ́n tí ó yàtọ̀ ńbẹ̀ ni pé kíni o, ó gbà sọ́kàn rẹ pé kíni base 4 ló ti ń ṣiṣẹ́. Then àwọn nọ́mbà tó ní kò gbúdọ̀ jẹ́ kíni o, kò gbúdọ̀ jẹ́ 4 tàbí kó ju 4 lọ. Ó yá ẹ jẹ́ á máa fi wọ́n multiply ara wọn. 1 times 1 yóò fún ẹ ní 1, 1 times 3 3, 1 times 2 2, àbí 2 times 2 2 times 1 2, 2 times 3 6. Ṣé 6 ní kọ́ ni? Rárá o, mi ò gbúdọ̀ kọ 6. Ó rí pé base 4 mò ń ṣiṣẹ́. Mo sọ pé tí n bá ń ṣiṣẹ́ ní base 4 then mo gbúdọ̀ ní nọ́mbà tí ó wà láàrin 0 àti kíni o, 0 àti 3. Then ó ti ju 3 lọ. Ohun tí ń ṣe ni pé màá convert 6 yẹn, màá convert ẹ̀ sí base 4. How many 4 ló rí nínú 6? 1 remainder what? Remainder 2. Ó wá kọ èyí tó ṣẹ́kù ńbẹ̀, ó fi 1 yòókù pamọ́. 2 times 2 kí ló fún ọ? Ó rí pé 4 ló fún ọ, àbí? Ó rí pé 4 náà pẹ̀lú 1 tó fi pamọ́ jẹ́ 5. Ó rí pé òun náà kò satisfy condition wa. Ohun tó ṣe náà ni pé kíni o, ó tún dóhun náà padà sí base 4. 4 mélòó ló rí nínú 5 o? 1 remainder 1. Then you have 1 1. Nígbà tí ò sí nǹkan míì mọ́ tó fi multiply lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ó yá tó bá mú ẹlẹ́ẹ̀kẹta then you have what? 1 times 3 3, 1 times 2 2. So tó bá rò wọ́n papọ̀, má gbàgbé pé base 4 náà ló ti ń ṣiṣẹ́, o gbúdọ̀ ládé ọkàn bẹ́ẹ̀. So pé nọ́mbà tó ní ó gbúdọ̀ wà láàrin 0 àti 3, kò gbúdọ̀ jẹ́ 4 tàbí kó ju 4 lọ. Eléyìí ó jẹ́ 1 3 plus 2 5. Ó rí pé ó ti ju 4 lọ, àbí? Ó ti ju 3 lọ. So yóò wá jẹ́, ó tún gbé lọ ìpele 4, yóò jẹ́ 1 remainder 1. Wàá kọ 1, wàá tún fi 1 pamọ́. 1 plus 2 3 5 6. Ó rí pé ó jẹ́ 6.
sínú base náà torí base 4 la wà a gbọ́dọ̀ ní 4 tàbí ká ní tí ó ju 4 lọ wàá tún convert ẹ̀ ó fi 4 gé 4 mélòó ló rí nínú 6 1 ó kù mélòó ó kù méjì ó kọ remainder ó fi 1 pamọ́ tó bá tún fi 1 kélé yìí ó jẹ́ mélòó ó jẹ́ méjì méjì plus mẹ́ta ó jẹ́ 5 àbí so ó rí pé kò tún satisfy àwọn gbèdéke wa so lẹ́yìn bẹ́ẹ̀ ó ṣe kí ni o ó tún fi 4 gé 4 mélòó ló rí nínú 5 1 remainder 1 ó kọ 1 ó fi 1 pamọ́ tó bá tún fi kélé yìí 1 plus 1 2 2 plus 2 4 ó rí pé nínú principle wa ni pé kò gbúdọ̀ jẹ́ 4 tàbí kó ju 4 lọ ó tún fi 4 gé 4 mélòó ló rí nínú 4 1 remainder 0 ó kọ remainder ó fi 1 tó kù pamọ́ eléyìí ni bí a ṣe máa multiply number ní number base ìjẹ́ tó bá yọ mò ń gbọ́ mọ̀ràn pé kó lọ sínú àwọn past question àwọn number àwọn question eléyìí tó jọrú ẹ̀ software tó bá ní ìbéèrè kó gbé sínú comment section pẹ̀lú ògo Ọlọ́run ó sì dá ọ lóhùn má tún gbàgbé láti subscribe button láti click lórí subscribe button kó dẹ̀ bá ń sọ fún àwọn èèyàn rẹ so far so good so memorable ṣe púpọ̀.